èmi sọ tèmi o kọ́ tèmi Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ o wọ́n fẹ́ mẹ́nu bà àtúnṣe àwọn nǹkan tá a ti ṣe nípa ìmọ̀kan àìwádìí yálà ó fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kan ni ọjà ló fẹ́ mọ̀ ta ni ọ̀wádìí tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ rẹ̀ ná o sì lọ yàwó báńkì o ti fi rà ọ̀sọ́gbọ́n no going back o ti fẹ́ yàwó o béèrè sí o ti wá bímọ méjì mẹ́ta sẹ́wọ̀n akọ̀ọ́lẹ̀ nítorí pé wọ́n ní ọ̀bàkádà rẹ̀ mu bọ́ ọkọ̀ọ́lẹ̀ bìgínì géènú ìyàwó náà ò lè dọmọge mọ́ wọ́n ti dórí ọyàn rẹ̀ kodò ṣùgbọ́n àtúnṣe tó lè ṣe tí ó ran àyànmọ́yàn lọ́wọ́ òun la fẹ́ sọ ewé kan bẹ tá a bá wá ń pè ní ewé bọ́jọ́ darí àwọn mi ń pè ní bí ìràná àwọn àfáà ni wọ́n máa ń pè ní bí ìràná àwọn àgbà àṣègùn wọ́n ń pè ní ewé bọ́jọ́ bá yọ ìmọ̀ bọ́jọ́ darí báyìí ni tí ẹ bá lọ tẹ́wé bá kọjú sí ọ̀kan báyìí tẹ́ bá wò ó ń bẹ lọ́jọ́ tí ń yọ bọ̀ tí ọjọ́ bá ti tó wọ̀ yóò tó kọjú síbi tí oòrùn ti wọ̀ wọ́n ń pè ní ewé bọ́jọ́ darí wọ́n tún pè ní ewé bọ́jọ́ yọ àwọn àfáà ń pè ní bí ìràná àwọn babaláwo tọ́jú àwọn babaláwo bàbá wa ń jọun àwọn ń pè ní ewé òmìnì wọn á ní ire gbogbo ń tòmìnì bí ire ń bọ̀ lọ́tún tòmìnì bí ire ń bọ̀ lósì tòmìnì bí ire ń bọ̀ níwájú tòmìnì bí ire ń bọ̀ lẹ́yìn tòmìnì gbogbo ọmọ aráyé ẹ dáríjọ ẹ ṣe mí lóore ẹ gbádùn mi dáadáa tọ ewé yìí ni a lọ rè wá ewé òmìnì tá à ń pè ní ewé bọ́jọ́ darí téèyàn bá rí gbígbẹ rẹ̀ tó bá ti jó òun bá ní èèyàn lọ 9 fún ọkùnrin tó bá yẹ pé òmìnira bá fẹ́ ṣe fún èèyàn lọ 7 àmọ́ ṣe fọmọdé àmọ́ ṣe fàgbàlagbà kódà ó tún ṣiṣẹ́ fún ẹni ẹlòmí ọmọ mi wà tó jẹ́ pé ara tí mò ń sọnù àṣà àti ṣe Yorùbá ni ọmọ mi gbà tí wọ́n ń pọ̀n ìyá rẹ̀ ó sì jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tó bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ yóò fẹ́ tọkọ 7 tí ó máa kú tí ó máa kú tí ó máa kú ó dìgbà tó bá fẹ́ lẹ́ẹ̀kẹjọ ni ò tó ní kú mọ́ ọkọ ọmọ kú mọ́ lórí ní kọ́lọ́n sọ à ń bẹ̀ gbogbo àtúnṣe sí Ọlọ́run kò wọ́n yọ mẹ́ la fẹ́ sọ yìí ogun tá a fẹ́ sọ yìí ó wúlò fún irú ẹ̀ tọ́ ẹlòmíín wà kò jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó wà lówe bàbá rẹ̀ ṣe tó dùn bàbá ọkọ rẹ̀ ó ṣe tó dùn ọkàn sọ̀rọ̀ bínú ó sọ̀rọ̀ òdì sínú ayé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni mo bímọ fún ọ̀tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ìwọ sì jèrè ọmọ báyìí àwọn tí tó mú àṣẹ ọjọ́ dání wọ́n ti sọ pé mo gbọ́ mo gbà bó ti sẹnu ọmọ yẹn wá rí ọmọ sí déédéé kí kò ní jẹ́ bàbá ó jèrè rẹ̀ àwọn nǹkan tá à ń sọ yìí àwọn àfọ́fà tó kó bá àyànmọ́ ti wà tẹ́nìkan ẹnìkan lè yí kádàrá padà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ni kádàrá tí wọ́n fa owó aago rẹ̀ sẹ́yìn ó dànù nígbà tó yẹ kéèyàn ò lówó kọ́ mọ́ gbádùn nígbà tó léyìn kọ́ mọ́ jẹran tọ́wọ́ tó bàbá 80 kó tó mọ́ rówó rẹ̀ ran eyín wo ni ó fi jẹ́ èmi kàn fi sopọ̀ wé ní o Ọlọ́run ò ní jí àdàgbà kó re wo tó dé o Ọlọ́run ó jẹ́ àárẹ̀ mi jó re wa dalẹ́ o tó ní nǹkan ni wípé àwọn nǹkan yìí ewé bí ìrànà tí mo sọ yìí tá a bá ti lè lọ ẹ gbọ́ mi yé tá a bá ti lè lọ ẹ̀kọ́ èmi tí mo ń sọ náà nù pẹ̀lú àṣà àbílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n fi ìgbàkọ bù ló bó tiẹ̀ jẹ́ pé ìgbàkọ ìbò ni wọ́n ń lò ní ìsìn rọ́bà ni wọ́n fi ń ṣe ìgbàkọ tí wọ́n fi ń kọ ẹ̀kọ́ ní ìsìn nígbàyé jọ̀hún ìgbàkọ ẹ̀yìn kínní igbá ni wọ́n lọ gé àwọn sẹ́rẹ́ ni wọ́n gé báyìí ni wọ́n fi ṣe ìgbàkọ tàbí kí wọ́n mú igbá fẹ́lẹ́fẹ́lẹ́ kí wọ́n ha kọ́ mọ́ ẹni wọ́n fi ṣe ìgbàkọ àmàlà ẹni wọ́n fi ṣe ara tí mò ń sọ náà nu o wọ́n á ti ṣe ní rọ́bà ní ìsìn bọ́ọ̀ bá lo rọ́bà náà yóò ṣiṣẹ́ o ìgbàkọ ní ìgbàkọ jẹ́ o bẹ́ẹ̀ náà ni kò sí kéèmù àmù mọ́ ní ìsìn rọ́bà náà ni àmù ẹ̀yìn wa nǹkan ń lọ ẹjẹ́ padà sígbà wáṣẹ̀ ọmọ mi ọ̀dà ti jámù kòkó àmù táwọn àwọn ó bomi sí kòkó àmù ìrètí bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí yẹn bá ní àmù ńlé kòkó àmù ẹnìkan ò ní ní àmù ńlé kí gbóná ọmọ wọbẹ̀ níwọ̀kuwọ̀ kọ́ wá di pé oríṣi àjàkálẹ̀ àrùn ọmọ wọlé bá rárá o kòkó àmù níjọ̀hún àwọn bá wa tẹ́ bá ní ọgbọ́n lèmi dá sí tèmi náà ní ìsìn o mo ní bọ́ o tẹ́ bá ń yà pa ń plọ́mbà ẹ bá ń yọ kí ní sí ní rọ́tẹ́ fi bẹ́ẹ̀ wọ́n yà á kán eegun orí erin ẹ kan sínú bọ́ o mi bá ti kan sí ẹni tí bá ti mú bá ti lè mú ìgbóná kan àjàkálẹ̀ ẹyẹ yẹn wa tẹ́ bá tún fẹ́ mọ tẹ̀lé wa tẹ́ fẹ́ mọ bá wa lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ àwọn ọ̀rọ̀ tá a ti sọ kọjá tẹ́ fẹ́ jàǹfààní ẹ̀ sí ẹ kàn sí ìkànnì ayélujára ní Instagram kẹ lẹ́ lọ sí ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ sì máa bí tó wa lọ bẹ́ẹ̀ náà ni a wà ní Facebook ìgbà wáṣẹ̀ kẹ login síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọ̀rọ̀ wa tá a sọ sẹ́yìn àti tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ sì máa bá wa ká lọ ńbẹ̀ mú kí yín pé